tó bá fẹ́ tajà rẹ tó bá wá gbé jáde kúrò nínú ọ̀fà lọ ta níbòmí. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àtúkàyẹ̀yẹ lọ́tọ̀ ní lọ. Sára ọ̀gá mi lọ́tẹ̀ yóò fà á ti wá níbí o. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹ̀ ń ta ọjà lọ́tọ̀ ní lọ kò sí ẹgbẹ́ mọ́ nínú ọjà o. Bàbá wa ń ṣá wọ́n ní ká lọ Ìlọrin, ká lọ Ìrẹ́gbà, ká lọ Ìgbàyè, ká lọ Òkùkù, ká lọ Rán, ká lọ Àjàṣẹ́, ká lọ wo price a sì ti yẹ aṣojú síbẹ̀ sílẹ̀ gbàjọba ìtago mẹ́jọ iye tó ń ta pẹ̀rẹ̀ tòmátò á ti mọ́ iye tó ń ta rodo á ti mọ́ iye tó ń ta ṣu á ti mọ́ kọ̀ọ̀fọ̀ ilé púpọ̀ mọ́ pa wá. ẹ̀yin ọlọ́jà. ẹ̀rẹ̀ nǹkan ní tí ó náírà ẹ̀rẹ̀ ta ní $100 náírà. ẹ̀rẹ̀ àṣẹ $20 náírà ẹ̀rẹ̀ ta ní $200 náírà. ẹ̀yìn àtàwọn ọlọ́pàá láti ọmọ ṣẹ́. wọ́n ní gbogbo ẹni tí bá ń ṣe. lọ́rọ̀ àárọ̀ àmọ̀ ṣàdúrà sọ́jà yìí. àmọ̀ ṣàdúrà. ẹni bá ti wá pẹ̀lú ìkà. ẹni bá wá pẹ̀lú ìkà ló pàdé ìkà. ẹgbẹ́lẹ́gbẹ́ tẹ́ra iṣu márùn-ún. ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹ́ra iṣu márùn-ún. tẹ́ra ní $200. tẹ́ra ní $200 náírà. ẹwà fẹ́ta $10,000. ẹwà fẹ́ta ní $10,000 náírà. ayé rẹ̀ mọ́. wọ́n lè sáré rẹ̀ mọ́. wọ́n lè sáré rẹ̀ mọ́. ayé rẹ̀ mọ́ o. ọjà títọ́. ẹ fara ní balẹ̀. àfọwọ́sọ àná ìdílé nìkan rí. ẹwò tó fara nínú ẹlẹ̀ ẹ̀fọn tá a wá àìfarabalẹ̀ yìí kò lè wúlò ìṣẹ̀lẹ̀ ìrora yín balẹ̀ ẹ̀fọn ìfarabalẹ̀ ẹ̀kọ́ tí wọ́n tẹ̀ yín sọ ọ̀rọ̀ tí ní ẹ̀fọn tamẹ́lẹ̀ ẹ̀dàgbò ẹni sùúrù lálẹ́ gbọ́ orí ìgòní yìí àní fọwọ́ nílé fún ikú. àní fọwọ́ nílé fún ikú. àní sọ nọ́tìsì kan. àní sọ kankan fẹ́nìkan. ẹni tá a bá bá tó sọ ìborùn lórí ata. ẹni tá a bá bá tó sọ ìborùn lórí ata. àtẹni tó ní. àtẹni tó ní. àtẹni tó ní ìborùn. àtẹni tó ní ìborùn. wọ́n jọ fèsì ìdájọ́. yóò fèsì ìdájọ́ ni o. láwọn gbé ni. torí à ń gbé ni. àní bèrè lọ́wọ́ ẹnì. àní bèrè lọ́wọ́ ẹnì kan. níbi tẹ́ ti wá gbà á. níbi tẹ́ ti gbà á. ilé ó ga jù lọ. ilé ó ga jù lọ. ẹni tó bá gbé tòmátò wá láti. ẹni bá gbé tòmátò wá tàwọn náà. wọ́n fẹ́ ni kó gbowó rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. kó tajà rẹ kó gbowó rẹ ni. kì í ṣe pé kẹ́ ẹ fi nǹkan lé. ẹ má fi nǹkan kan lé. wọ́n dàgbọ́ márùn-ún ọ̀rọ̀ lé. wọ́n dàgbọ́ márùn-ún ọ̀rọ̀ lé. wọ́n máa yọ owó rẹ. wọ́n máa yọ owó rẹ. wọ́n ṣe pẹ̀lú àwọn. àgbélé ìtọ́lọ́pàá. Yorùbá aláwo. gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀. ọlọ́jẹ́ kí tí wọ́n yàtọ̀. ọlọ́jẹ́ kí kọ́kọ́ yàtọ̀. ọlọ́run ló ti wá. àná ọ̀sánlẹ̀ ọjà. àná ọ̀sánlẹ̀ ọjà. àná ọbẹ̀. àdébẹ̀. Òǹgbọ́. Ó ní olóṣèlú. Ọgbọ́n gbogbo yín lẹ gbọ́. Gbogbo wọn lọ gbọ́. Máikrófóònù la fi ń sọ̀rọ̀. Máikrófóònù la fi ń sọ̀rọ̀. Ó kún kí ọ bàbá bàbá. Àwọn àbá ọmọ yẹn ń ta lórí ìdúró. Ìyẹn tí náà gbọ́ méje. Láti náà gbọ́ méje. Ẹ̀jẹ̀ wọ́n sùn. Ẹ̀jẹ̀ sùn. Ẹ mọ̀ wá tí ò ní jẹ́ sùn. Ẹ mọ̀ wá tí ò ní jẹ́ sùn. Ó ní jẹ́ sùn. Etí ò ní jẹ́ sùn. Oníkẹ́ lu òfin. Oníkẹ́ lu òfin o. Ọlọ́run àtàwọn ajá. Kíkọ́ lè sọ ọlọ́pàá àrọ̀ wa tá a wá jẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ o. Àmọ́ owó. Àpamọ́ owó. Àmọ́ owó. Àṣejèrè. Àṣejèrè. Ṣé ẹ bá kò sí ọlọ́run? Ṣé ẹ bá sọ òfin mọ́? Bẹ́ẹ̀ni láàánú àwọn èèyàn. Bẹ́ẹ̀ni láàánú àwọn èèyàn. À ń pọ̀ nísàlẹ̀ ọjà. À ń fún àṣàlẹ̀ ọjà. Ẹni bá fẹ́ ta ọjà rẹ̀. Ó dàsọ yìí, ó kọ́bà iṣu, ata, tòmátò, ìrẹsì, ẹ̀fọ́ ọbalẹ̀ tó ọ̀sánì. kí gàrí ò tiẹ̀ burú jù. Gàrí burú jù. Ní ọjà kejì fún. Ní ọjà kejì tó lọ yẹn. Obìnrin kan gbé gàrí wá sínú ọjà yìí. Ó kà ní 800. Ó ta ní 800. Ẹ sì dáwọ́ jọ ìlú. Ẹ wá dáwọ́ jọ lu obìnrin yìí rẹ̀. Ọwọ́ tó ṣe é rẹ̀. Ọwọ́ yẹn kò ní ṣọrẹ mọ́. Bẹ́ẹ̀ni kò dá sọ̀rọ̀ ẹni wá tí ó yẹ. Ìjáde kúrò ọ̀sẹ̀ rẹ̀. Kọ́ra rẹ̀ balẹ̀ kọ́ tó wú. Ẹni tó bá
gàrí. ẹni bá ta gàrí. èyí tó bá wọ̀ wọ́n lè tajà rẹ o. èyí tó bá wọ̀ lè tajà rẹ o. ẹ má dáwọ́ lọ́sọ̀rọ̀. ẹni bá níyàn. nígbà tí wọ́n ní ọ̀rọ̀. ètò wọn ò ní dúró lọ́wọ́. Àbújá ni ń lọ o. Yóò ti lọ gbàgbé mi rẹ o. Tó bá fẹ́ tajà rẹ tó bá wá gbé jáde kúrò nínú ọgbà. Lọ ta níbò mí. Mẹ́sẹ̀ bọ̀ tajà rẹ. Mẹ́sẹ̀ bọ̀ tajà rẹ. Iṣẹ́ rí. Ọba wa ìnáwó ọgbà. Ọba sọ̀rọ̀. Ìlú tí ò sófin ni ò sẹ́sẹ̀. Ìlú tí ò sófin kò sẹ́sẹ̀ níbẹ̀. Ó tẹ́ fi rí àwa. Ó tẹ́ fi rí àwọn bàbá nínú ọjà láàárọ̀ yìí. Ó sì fi rí àwọn can. Táàsì ráwọn can. Àwọn aṣojú Christian tẹ́ náà wà níbí. Tí wọ́n wà níbí pẹ̀lú wa. Kápẹ́ ní ẹ̀sìn ìdásọ̀rọ̀ ọjà ni. Tó bá já sí pé ẹ̀sìn wa táǹsì ẹ̀sìn méjèèjì tí ò bá sọ nǹkan kan nípa ọjà àní wá. Pẹ̀lú ògbọ́n náà ẹ̀ nílùú wa. Ẹ̀ sì ní ráwọn àgbàlagbà. Ẹ̀ sì ní ráwọn àgbàlagbà kí wọ́n gbé kí la fẹ́ wá mú nú ọjà. Ẹ̀rí alánà kí n tí a nú ọjà. Àmọ́ ẹ̀sìn dá sí i. Ṣùgbọ́n ẹ̀sìn wa táwọn fi pàdé Ọlọ́run ó dá sọ́jà títà o. Nǹkan mẹ́ta ni. Nǹkan mẹ́ta ló wà ń bẹ̀. Àkọ́kọ́ ẹ̀. Kálukú lè tajà ní iye tó bá fẹ́. Kálukú láyé tí rẹ̀ o kálukú yọ lè ta ọjà rẹ̀ léye tó o bá fẹ́. Skúù pọ̀ lọ́fà. Iṣu pọ̀ lọ́fà. Skúù pọ̀ lọ́fà. Iléèwé owó tí a ń gbà bẹ̀ papọ̀. Owó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan gbà léèwé rẹ̀ ò papọ̀. Èmi lè gba 3,000. Ẹ̀wọ̀n lè gba 3,000 fún táàmù kan. Pẹ̀lú méjì tó wá 50,000. Ọjọ́ tó wá 50,000. Kọ́ ọmọ rẹ lọ bí o bá fẹ́ ni. Wọ́n ọmọ rẹ lọ bí tó bá wù ọ ni. Àwọn oníṣẹ́ ọwọ́ wà. Ọba àtú plọ́ọ̀gì kan lọ́wọ́ 1 million. Ọba àtú plọ́ọ̀gì kan ní 1 million lọ́wọ́. Kálọ́bíṣì ní tó 500 naira. Kálọ́bíṣì ní 500 naira lè fi fẹ́ gbà ohun tó pè ló gbà ohun. Ààrẹ ọjà níbì kan náà. Àjọ ọ̀rọ̀ ọjà níbì kan náà. A ní tábà kan náà. A sì lè tábà kan náà. Ìtawà sì ké gbogbo àwọn. Ojú àbá ké gbogbo ẹ̀rọ nípa ọ̀rọ̀ ọjà. Nípa ọ̀rọ̀ ọjà. Àníbìlẹ̀ ìwọ̀ ni. Àníbìwà Muhammad. Ó ní èèwọ̀ ni fún àwọn ará àgbèrè fún àwa tá a wà nínú ìlú kó lọ máa pàdé ará oko lọ́nà. Kó lọ pàdé ará oko lọ́nà kó gbọjà lórí ẹ̀. Kó gbà lórí ẹ̀. Ànábì lè wọ̀ ni. Kí ará àgbèrè kó wá lọ dúró létí ọ̀nà kó máa gba ọjà lọ́wọ́ ẹlòmíì kó wá máa fowó lé èèwọ̀ ni Ànábì lè wọ̀ ni ṣẹ́gun dáadáa wá ọ̀rọ̀ tó wá jẹ́ mùsùlùmí máa gbọ́ ntókè mi lè mú sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ntókè bàbá ni wọ́n ń sọ tọ́wọ́ ìdùn wọn jọ̀bẹ̀ nà kìá mọ̀. Ẹlẹ́ẹ̀kejì tó bá kò sọ ní ẹlọ́ kí ara ọ̀rẹ́ bá lò pákẹ́ báwo máa sọ̀sọ́ kú sọ nípa pé sí ìwẹ̀ bá lò. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá gbé ọjà kalẹ̀ ẹnikẹ́ni tó bá gbé ọjà kalẹ̀ kò sí ń dìlá nínú ẹ̀sìn wa tá ń sìn kò sí ń dìlá nínú ẹ̀sìn ọ̀rọ̀ sí ó ẹ̀bàràndà ọ̀rọ̀ ẹ̀sìn lè ní sọ fún yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni bàbá ń sọ fún yìí òfin Ahmed Muhammad sí ni òfin Ahmed Muhammad òfin aláìsí ni bẹ́ẹ̀ ni òfin ọlọ́ọ̀ni o mẹ́tàkó lóyè gbọ́dọ̀ àdékọ́lọ́ mẹ́ta ní 50,000 wọ́n ní ìbọn ta ìwọ́n tó bá ta wá ta ní 250,000 ọtí kó bá wọn náà. Kó wá ló bá ta kó wá ta níye ọkọ bá wa ìwọ́dọ́ tó wá dáná wọn tó lọ́dọ̀ bọ̀dọ̀ kí á mọ̀ ọlọ́run ní foríjì àlọ́ ní foríjì náà ọwọ́ tàbí kó tàǹkẹ́. Jẹ́kọ́ lọ́jà tàǹkẹ́ rẹ̀ tí ò bá ní iṣẹ́ ẹni tí ò bá ní iṣẹ́ kò ní ọjà kó lọ́jà tí ó bá ní kó ní ọjà lọ wá iṣẹ́ tó máa ṣe. À ń dìbò nílé ọjà. À ń dìbò ní òṣìṣẹ́ ọjà. Kó bákalẹ̀. Iná lọ bákalẹ̀ o. Iná ọlọ́gbà kalẹ̀. Kálẹ̀ já ewé lórí ẹ̀gẹ́. Ká já ewé tí ìṣèwọ̀n lọ máa dáko ọjà lórí ẹ̀gẹ́. Tòmátò kọ́ wá já kọjá kọ́lọ́mọ bàtà. Èèwọ̀ ni o. Wọ́n tá a sọ ilé má dùn mọ́. Ó lè má dùn mọ́ o. Àmọ́ a ní ìlú jura wa lọ. A ní ìlú tá a wà ń bẹ a ní jura wa lọ. A sì ní ìjọba jura wa lọ. A sì ní ìjọba náà lù í. Kódà sọ fún ìtẹ́nu bá káyé. A pè àwọn tí ì sọfà
kọ́ wá jẹjú yín. Tó bá sọ fún yín. Tí wọ́n sọ fún yín fọlá rẹ balẹ̀. Sọ wá náà lágídí pé èmi ní tàǹkà mi bó bá ṣe wù mí. Bàbá ìgbà ọmọ ọ̀rọ̀ tá à ń sọ yìí o. Ọ̀rọ̀ tá à ń sọ yìí lọ́fà ó sùn ni o. Ọ̀rọ̀ tí ò jẹ́ kí kábíyèsí ó sùn ni o. Bàbá kábíyèsí ọlọ́fà àṣẹ wọn la bá débi o. Lẹ́fi láwọn ìjòyè ńláńlá. Bàbá lọ́jà ni ìyálọ́jà ni àwọn ọjà. Ẹlẹ́kẹta àṣẹléwọ̀ báyìí. Tá a ṣẹléwọ̀ nínú ọjà Ọ̀fà. Kẹ́gbẹ́ kan máa ṣòfin pé lágbájá ní ogoro tá a ń lè báyìí. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àtúkà yẹn. Látọ̀ ní lọ. Sára ọjà mi látẹ̀lé. Yóò fà á ti wá níbí o. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹ̀ ń ta ọjà. Látọ̀ ní lọ. Kò sí ẹgbẹ́ mọ́ nínú ọjà o. Èyí tá ni wọ́n ń sọ yìí. Èyí tá ń sọ yìí. Pẹ̀lú àṣẹ kábíyèsí ọlọ́fà. Pẹ̀lú àṣẹ kábíyèsí ọba ìlú Ọ̀fà ni o. Àfẹ́rí aṣojú aláta. Ẹ máa gbọ́ farabalẹ̀. Bàbá kábíyèsí ni aṣojú aláta abẹ́. Àwọn oníǹkan ọbẹ̀. Àwọn tí wọ́n ń ta nǹkan ọbẹ̀. Aṣojú ẹlẹ́wà. Àwọn tí wọ́n ń ta ẹrú ẹlẹ́wà. Oníṣu. Elélùbọ́. Ẹlẹ́gẹ̀ẹ́. Ẹtìmáàtì. Gàrí. Àwọn tí ń ta gàrí. Afẹ́ ìrìn kan. Àwọn tí wọ́n ń ta ìkẹ̀. Àgbàdo. Alágbàdo. Níjọ́ tí ọ̀dọ́rẹ́ máa ṣe mítì. Níjọ́ tí ọ̀dọ́rẹ́ máa ṣe mítì. Ní kábíyèsí ọlọ́fà. Náà fún bàbá wọn bá ló fà. Lọ́jọ́ Mọ́ndé. Ìyá lọ́jà jẹnẹra. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ wá ń bẹ̀. Bàbá lọ́jà gbọ́dọ̀ wá ń bẹ̀. Nínú owó dé. Àwọn ẹni lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kọ̀ọ̀kan. Àwọn aka òfin fún wa èèyàn kan tá a bá ti ka òfin gbogbo kí ni gbogbo ọlọ́jà ló ló ń kọ̀ọ̀kan wọ́n ní gbogbo àwọn ọlọ́jà kọ̀ọ̀kan bàbá ní ààfin ọlọ́fà lọ́jọ́ Mọ́ndé aṣojú kọ̀ọ̀kan àfẹ́kẹ́pọ̀ ẹ wá fèsì àwọn ìjòyè náà àwọn aka òfin fún yín òṣòfin ni òsì ìjìyà o bá ti lè kà fún jọ́mẹ́jọ òní bá ti kà fún jọ́mẹ́jọ òní bá ti lè rú ẹni bá kọjá ayé rẹ̀ Ọ̀fà ló kọlù wọ́n sì fi Ọ̀fà hàn án sì fi ọkọ yọ dákun farabalẹ̀ torí Ọlọ́run. Kéèyàn lè farabalẹ̀ kéèyàn lè ilá iyọ̀ mẹ́rin. Ilá mẹ́rin. Kéèyàn lè ilá mẹ́rin. Kó wá ta ní 1,000 naira ilá mẹ́rin. Ọmọ ọdún kan lè rú tányányá. Tọ́lá àwọn ọjà kan bẹ. Tí máa dínwó nínú òjò. Bí àgbàdo. Ilá, ata, iṣu, gbogbo kẹbẹ́, inú òjò la wà yìí. Èyàn bẹ̀rẹ̀ máa ẹni bá tajà wá nọ́mbà tí wọ́n pè tax force wà lẹ́yìn báyìí tax force wà lẹ́yìn àwọn múnimúni ti wà lẹ́yìn àti máa mú yẹn ti wà lẹ́yìn wọ́n mú wọ́n ní ojú báyẹn lọ bàbá ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ọlọ́kadà owó ọ̀kadà ẹ̀mú wálẹ̀.